tí òbí méjì bá wà, 2 heads are better than one. Tán bá jọ fọwọ́sowọ́pọ̀, tán dẹ̀ jọ ń ṣe gbogbo nǹkan. Torí àwọn ọkọ àtìyàwó mi ìwà ìkàn rí wọn bí ọkọ àtìyàwó, wọn ṣọkọ àtìyàwó. Aza. Ẹ kàn rí wọn tán jọ ń ṣe ọkọ àtìyàwó, nínú wọn wọn ń ṣọkọ àtìyàwó, wọn ti separate Àwa tipẹ́. kàn máa ń rí wọn bí ẹni pé ọkọ àtìyàwó ni wọ́n. Ẹ sọ ọkọ sí ẹni nínú wọn ti separate. Tipẹ́tipẹ́. Ẹ̀yin lẹ̀ ń wò wọ́n bí ọkọ àtìyàwó, wọn ń ṣọkọ àtìyàwó. Ìmọ̀ wọn ò ṣọ̀kan, gbogbo nǹkan wọn ò ṣọ̀kan. Tá bá sọ nípa ìbálòpọ̀, ṣé májẹ̀mú máa ń wà ńbẹ̀? Gidi, ṣé ń wá ìlú. Apart from pé wọ́n lo apart from pé ọkùnrin àbí obìnrin ń lo ọkùnrin àbí wọ́n ń lora wọn, ṣé májẹ̀mú máa ń wà nínú ìbálòpọ̀? Gidi gan. Ẹ lọ gbóbìnrin, ẹ ràbí ẹ lọ tọrọ ìbálòpọ̀ generally májẹ̀mú ti wà ńbẹ̀. Torí tẹ́ni ẹ bá dúró lórí burúkú èèyàn, ẹni ẹ ti ṣí ẹ̀ ńbẹ̀. Tó bá dúró lórí ire èèyàn, ó ti kó ńbẹ̀ náà. Gbígbà ní ká máa rọ́jú, ìgbà ń padà bọ̀ wá gbà ní. Mo mọ orí àbí lójú. I'm very sure that one day you will change my story to glory. I welcome you on the show. I welcome you to Smedia Podcast, showing on your favorite TV, Smedia TV. Thank you for your love. Thank you for your share. Thank you for your comment. And you fans, you are Eshegon. Thank you so much. We appreciate you. And we are still open for sponsorship and support. You're all welcome. And don't forget, please, before you watch this program, go and click on that subscribe button. By doing this, you'll be able to see our next coming episode, and this is a way of supporting us as well. If you are joining us for the first time, this Smedia Podcast, we discuss much about mystery of life. I will urge you to stay along with us, watch this program from the beginning to the end, for you to understand mystery behind this conversation. And don't forget to click on that subscribe button and make sure you like and comment on this post. Thank you so much for doing that. I'm waiting for you. Do that now. Thank you so much. Without wasting much of your time, I have an amazing guest. Don't let me talk too much. You're welcome, man. Thank you, sir. Oh, thank you, sir. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣeun gan. Ẹ jẹ́ kí n sin ìjẹ́bẹ́ iná ṣe máa ṣe lórí program. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣeun, sir. Fún àǹfààní àwọn tí wọ́n ń pàdé yín for the first time. For your fans, your viewers that meet you for the first time, our fans meeting for the first time. So we'd like you to introduce yourself by yourself, your name and what you do, where you're from. Okay. Good afternoon, everyone, or good day, rather. Ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí. Ọláìdé Fátáyọ̀ lórúkọ tèmi ń jẹ́, tí ìnagijẹ mi jẹ́ Ọláìdé Olóúnjẹkẹta. Ẹ ti máa gbóhùn mi ní orí rédíò àti orí ayélujára káàkiri. Ìtumọ̀ oúnjẹ kẹta yín tèmi mo mọ̀ pé tí mo ṣùgbọ́n fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀, oúnjẹ kìíní lóúnjẹ tá à ń jẹ lẹ́nu. Oúnjẹ kejì òun lówó. Owó báyìí á ní lọ́wọ́ ni àní ní lọ́rùn lágbára Ọlọ́run. Àní tó wà tà ní ṣẹ́kù la màmá ní oúnjẹ kẹta gangan lóúnjẹ ìsàlẹ̀. Nǹkan tá a máa ń sọ nìyẹn. Relationship lórí ọ̀rọ̀ lákọlábo. Bẹ́ ọkọ àti ìyàwó, àwọn ọ̀rẹ́ lọ́kùnrin lóbìnrin bọ́ ìmọ̀ máa gbé ìgbésí ayé àlàáfíà tí gbogbo ẹ máa dùn tá máa mi ní jọjọ. Nǹkan tí mo máa ṣe nìyẹn, tí mo máa handle. So Ọláìdé Fátáyọ̀ lórúkọ tèmi ń jẹ́. Lénìí ẹjọ́ ẹ máa gbádùn wa. Ẹ ṣeun gan yín tèmi. Oúnjẹ kẹta ẹ lè mérí gbọ́nù. Nǹkan tẹ gbọ́ nìkan nìyẹn. Nǹkan tí mo gbọ́ nìkan nìyẹn. Ìyẹn náà dáa. No. Okay, well, we want to discuss much about relationship. Okay. Yeah, we want to discuss more about. But before we go into that, apart from you, ẹni kí n tún sọ nǹkan tí mo tún ṣe náà. Yeah. Nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. Ẹ ṣeun. Mo máa ń ṣe oríṣiríṣi nǹkan. Tẹ́ bá ní MC tó ṣá prapra. Fún birthday shout out and surprise, ẹ lè pè mí. Alága àdúrà, alága àjókòó tó ṣe dáadáa. Ẹ pè mí, mo wà nílé. Fún jingle production, ẹ fẹ́ jingle yín on any of the platforms. Ó yá fún
traditional broadcast bóyá radio tv or social media ẹ pè mí mo wà lẹ̀ gbogbo ẹni máa ṣe fún yín dáadáa. Free advert mo ti gbà yẹn wọlé. ẹ ṣé no problem mo fún yín nìyẹn. ẹ ṣé. Okay, wow, okay, this are what you do, right? Yes. Wow, tó dẹ̀ mú wọlé. A manage àndúpẹ́. Àndúpẹ́. So far tó ti wà Nàìjíríà yìí manage ni. Ló àṣàánú wa. Àndúpẹ́ à ń jẹun à ń mu. Kọ́lọ̀ má kúrò lẹ́yìn wa. Kọ́lọ̀ má tú wa láṣìírí. Àmín. All right, for people that will watch this program with us. Okay. Because some people will be like, especially tí yẹn bá sọ̀rọ̀ nípa relationship. Ẹlòmíà máa ní kíni nǹkan tó ń sọ tí nǹkan tó tí ní experience tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. So I want to ask you here and now, are you married, ma? Bẹ́ẹ̀ni sir. Oh, definitely you should know more about what you want to discuss with us. Okay, thank you so much for that. So before we dive into that special program we have with you here today, so I will want you to tell us where you from, ma? Okay. Ibi tí mo ti wá pọ̀ gan. Ó pọ̀. Gan. Gidi gan. Bóyá kẹ́ sọ bí méjì. Mo tàn mọ́ Ẹ̀gbá. Oh. Mo tàn mọ́ Oǹdó. Mo tàn mọ́ Iléṣà. Wow. Èkó náà bí mi sí. Tí mo dẹ̀ ti ń gbé Ìbàdàn more than 30 years. So gbogbo ibi tí mo ti dárúkọ yẹn àtàwọn bòmíì ni mo tàn mọ́. Wow. Láì ṣe MTN. Okay, everywhere you go, ni. Wow, that's amazing. Okay. If I may ask this, we do ask this question from our guest. Okay. You know, sometimes experience. Mo ti gbàgbé bí Yorùbá ṣe sọ ó ní ìrírí ni àgbà. Ìgbà mi wà tó jẹ́ pé téèyàn bá ti ní experience kan téèyàn bá ń sọ pa èèyàn bí mọ̀ dáadáa. So I want to ask you this question. Are you born and brought up with your both parents? Yes. Wow. Èmi máa ń wò pé àwọn tó bá dàgbà pẹ̀lú àwọn òbí wọn méjèèjì, bàbá àti ìyá, pé nǹkan máa ń sweet fún ọmọ bọ̀tì ni wọn kì í fèsì challenges àbí anything from school to iṣẹ́ everything pẹ̀lẹ́ kò sí. Wọn kò rí bẹ́ẹ̀ gbogbo gbà. Ṣé wọn pé bọ́lọ́run bá ṣe bùkún àwọn òbí oníkálukú sí ó yàtọ̀ síra wọn. A rí single parent mi tọ́lọ̀ ń tètè dá lóhùn tó wà tí gbogbo ẹ̀ wà tẹ́pá àwọn ẹ̀ ò láàkín kankan. Single parent. Bẹ́ẹ̀ ni. Wow. Bí ayálà ọkùnrin àbóbìnrin a dẹ̀ rí ẹlòmíì tó jẹ́ àtọkọ àtìyàwó tó jẹ́ pé kọ́lọ̀ ń ṣàánú. Struggle ni. Bẹ́ẹ̀ ni. So bọ́lọ́run bá ṣe jẹ́ kó rọrùn fún oníkálukú sí òun ló má tabọ̀ gbogbo a máa bẹ lọ́hùn náà ni gbogbo nǹkan tá a bá ṣe lẹ́yìn ọlọ́run náà ni a máa bẹ ni kó jó dùn fún wa kó má jò kan fún wa. Bọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ṣe sọ. Okay. Tí òbí méjì bá wà 2 heads are better than 1. Tán bá jọ fọwọ́sowọ́pọ̀ tán dẹ̀ jọ ń ṣe gbogbo nǹkan torí àwọn ọkọ àtìyàwó mi ìwà ẹ̀kan rí wọn bí ọkọ àtìyàwó wọn ṣọkọ àtìyàwó. Aza. Ẹ̀kan rí wọn tán jọ ń ṣe ọkọ àtìyàwó nínú wọn ṣọkọ àtìyàwó wọn ti separate tipẹ́. Àwa kan máa ń rí wọn bí ẹni pé ọkọ àtìyàwó ni wọn. Ẹ̀sìn ọkọ sí ẹni nínú wọn ti separate. Tipẹ́. Ẹ̀yin lẹ̀ ń wò wọ́n bí ọkọ àtìyàwó wọn ń ṣọkọ àtìyàwó. Ìmọ̀ wọn ò ṣọ̀kan gbogbo nǹkan wọn ò ṣọ̀kan. Ilé tèmi ti jáde bàbá tèmi àti ìyá tèmi ọkọ àtìyàwó ni wọn. But it was just so unfortunate that my daddy died very early. Bóyá bí 20 years ago mi náà. University mo wà gbà yẹn. Nígbà tí gbogbo yẹn ṣẹlẹ̀. Bọ̀kọ́ tèmi rí nínú bàbá àti ìyá tèmi. Tí bàbá mi bá ní lọ báyìí, màmá mi lè má agree at that time. But torí àwọn ọmọ wà ńbẹ̀, náà ni ó yá ibẹ̀ ní kẹgbà. A support ọkọ ẹ̀. Ó lè wá dẹ́yìn kú ní ó bá ti jẹ́ kán ṣe báyìí ó kejì á ṣe báyìí gbà mí. Bọ̀ kò ní ṣe níwájú ọmọ yẹn. Bá àwọn pẹ́rẹ́ǹtì mi kò rí bẹ́ẹ̀. Bí bàbá bá ṣe ń bọ́ ọmọ wí ìyá máa kọ́nà á lọ máa sọ nǹkan míì fọmọ. Irú kan bẹ́ẹ̀ máa affect ọmọ yẹn náà. Gidi gan. Ẹ máa rọ́mọ mi tó ń ṣìwàwù. Ẹ máa gbọ́ pọ̀ mọ̀ mí na bàbá ẹ̀. Ìyá lè mọ̀ọ́mọ̀ fẹ́ dí òkè. Ẹ má bínú lórí program mi mo ti sọ story rí. Ọ̀nkú yẹn wọ́n ti tó 50 years. Wọ́n ní
báwọn ṣe wà yìí àwọn ò lè dá rẹ́ǹtì yàrá kan, wọn ò lóko àbí wọn níyàwó, wọn ò bímọ, pé báwọn feel pé àwọn ti ṣe dáadé, wọn ní káwọn wá dáadé àwọn lọ káwọn lọ bẹ̀ wọ́n. Wọ́n ní kí lẹ ṣe. Wọ́n ní èèyàn ti dáadé àwọn jẹ́ èèyàn tó jẹ́ pé bíi kánsílọ̀ nǹkan báyẹn, àwọn tó ṣáà máa ń dáyàn lóhùn ní dáadé àwọn máa ń ṣe. So obìnrin kan máa ń wá dáadé àwọn wá, obìnrin yẹn máa ń wá gbàdúrà, Ọlọ́run ṣáà gbàdúrà ẹ̀ through dáadé àwọn. Ẹ̀mọ́ ẹlòmíì tó bá ti di pé Ọlọ́run gbàdúrà ẹ̀ á fẹ́ máa wá sọ́dọ̀ ẹnìyẹn á ti like ẹnìyẹn, á ti mú bíi confidence tá a máa sọ gbogbo nǹkan fún. Ẹni yìí ra nǹkan fún, ó ra mọ́tò fún dáadé àwọn. Ọlọ́run ẹ mọ̀ pé inú ẹ̀ ń dùn pé nǹkan tóun ti wá tipẹ́tipẹ́ through mind lọ́lọ́run ṣe gbàdúrà àwọn. Pé bọ̀ mọ́mí àwọn ti ń ní thinking pé lábẹ́ ìkókó ti ń bà sùn. Ẹ understand? Pé so mọ́mí àwọn wá sọ statement ẹ lọ́dọ̀ kan pé ṣé wàá dẹ̀wò kan máa cheat mi báyìí tí mo wà nínú ilé tó dẹ̀ gbóbìnrin mi ìwà tó ń bá sùn wájú ẹ̀. Pé ọ̀rọ̀ yẹn ló jẹ́ kára tà wọ́n. Àlejò dádì àwọn náà àlejò dádì àwọn lẹ́gbà. Àlejò dádì àwọn dẹ̀ nìyí. láìṣe pé wọ́n ká wọn. Àlejò tán bá ká wọn gan ṣéyàn ní ráìtì. Bó bí bàbá mi àti ìyá mi bá ń jà mo lè bẹ̀ wọ́n ní ẹjọ́ ẹ parí ìjà. Mi ní ráìtì àti dájọ́, ṣé mo wà bẹ́ẹ̀ ń gbà tán ríra wọn. Ìyàn tún forí gbé wàhálà. Pé àwọn ń na àlejò yẹn dẹ̀ tó ẹgbẹ́ mọ́mí àwọn. Àwọn nà lẹ́gbà. Pé bọ̀bá àwọn ṣe wá nu ẹni yẹn lẹ́gbà, ẹni yẹn ò bínú, ẹni yẹn ní òun ò dálé yín rò, àdúrà òun gbà ń bí ni, òun ò dálé yín rò, òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá ẹ̀. Ó ní dádì òun tilẹ̀kùn mọ́, ní dádì òun ké nínú ilé. Wọn ò sọ anything. Bọ̀rọ̀ yẹn deep nígbà tó máa mọ̀ ìyá yẹn gan láláì dá. Ó deep gan. Ìyá yẹn ti lọ separate way ẹ̀ sí bàbá ṣìwọ́ ẹ̀wú báyìí bọ̀dá yẹn ṣì dà. Ọmọ ló wá ń jìyà yẹn báyìí. Bẹ́ẹ̀ ni, torí inú bàbá yẹn ò dùn sí. so èyàn tún lè gbára òbí èèyàn sẹ̀. Gidi lẹ́yìn kéèyàn àpíìsì wọn. Pé ẹjọ́ nǹkan tó bá dé láwọn ò parí ìjà fi wọ́n lẹ̀ kí wọ́n má ṣáìdì anybody. Ẹ̀bẹ̀ lèèyàn abẹ́ wọn o. Èèyàn lè tara òbí easily ṣe Ọlọ́run. Tí ìyá bá ń gbàdúrà fún wa bàbá láláṣẹ. Tí ẹnu àwọn méjèèjì ò bá kò k'Ọlọ́run ṣàánú ni o. Ìyọ́nú àwọn méjèèjì ní ká máa wá o. Gẹ́gẹ́ bí ọmọ. Bẹ́ẹ̀ ni. Ok, kó tó di pé a ti fẹ́ máa lọ síbi àwọn ìbéèrè mi gangan. Bọ̀ kó tó di pé a máa lọ síbẹ̀, ìjọ ti ní àwọn ìgbà kan tẹ́ ti face àwọn challenges kan tó mú tight time kan wá tẹ́ rò pé fẹ́ give up kan bọ̀ ẹ tú. Challenges pọ̀ mí tí ẹ lè rántí o. Challenges pọ̀ gan. Pọ̀ mí tí ẹ mọ èyí tí mo ti ẹ lè sọ fún pa ẹ. Ṣé health challenge ni ṣáwọn challenges pé bóyá èèyàn fẹ́ go further ní ti iṣẹ́, ní ti kéèyàn kàwé sí different things, ní tọmọ bíbí challenges pọ̀. But any challenge téèyàn bá face kéèyàn ṣáà máa fọlọ́run lẹ̀. Any challenges téèyàn bá ń face. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ni. Àwọn kan máa ń ṣe bí àwọn máa ń dọ́gbọ́n sí i àbí wọ́n máa ń ṣe àwọn kankan papọ̀ láti lè fi sọ́ọ̀tì ìṣòro. Dọ́gbọ́n sí lọ́nà òòsà. Ẹbí àbí ká máa ṣògùn àbí ká wá solution lọ sí ibi tí ò right tí ó kì í ṣe tọ́lọ́run. Ẹ ṣeun gan. Ẹni bíi ti tògùn yẹn ní ìdẹ́nikẹ́ni lẹ́jọ́. Ọ̀nà tó ní kálukú bá mọ̀ ló fi ràn rẹ̀ lọ́wọ́. Christian ni mi o. And lẹ́yìn chọ́ọ̀chì kódà mi lọ báyàn pé gbàdúrà fún mi. Tí n bá fẹ́ nǹkan kan màá sọ fọ́lọ́run. Màá dẹ̀ fọkàn sí Ọlọ́run á bẹ̀ mí gan sọ̀rọ̀ fúnra mi. Yes. Bẹ́ẹ̀ tó ní pé bóyá nǹkan tó jẹ́ kí n ní believe yẹn for my masters I read Cultural and Media Studies ní Institute of African Studies. So African beliefs gbogbo àwọn kan báyẹn mo understand it better and I'm not trained to disrespect other people's beliefs or culture. Bí mo ìwà yìí bí n bá lọ́rẹ̀ẹ́ tó jọ́ lọ́sùn kò affect èmi àti
mo lè bá ṣọ̀rẹ́ kò dé affect Christianity mi believe ti ẹ̀ nìyẹn màá dé respect believe ẹ̀ so gbogbo àwọn tó ń lọ ọ̀dọ̀ babaláwo tó ń ṣògùn ọ̀nà tó ń mọ̀ nìyẹn tó ń lè fi ranra wọn lọ́wọ́ èmi tí mo jẹ́ Christian náà màá mú Christianity mi màá gbájúmọ́ tí wàhálà bá dé nǹkan tí mi àwọn tó ń ṣe atheist bóyá mo wọ́n nìyẹn but I don't support it o gbọ́dọ̀ ní nǹkan kan tó ń sìn bóyá o fẹ́ ṣèṣẹ̀ṣe ni gbájúmọ́ Islam ló fẹ́ ṣe gbájúmọ́ Christianity ẹ̀sìn tiẹ̀ pọ̀ lọ́nlé ayé sọ àdàdà àwọn Buddhist wà ń bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn tó ń sin màálù àwọn tó ń bọ ejò tó ń bọ Yemọja àwọn wà ń bẹ́ẹ̀ ẹ̀sìn pọ̀ lọ more than 300 religions bọ̀ nǹkan tó bá fẹ́ ṣe múra tí wàhálà bá dé kí ló fẹ́ pè nǹkan téèyàn bá ń pè ló máa gbàyàn and my belief about gbogbo religion ayé yìí ni pé we are trying to reach one supreme God bẹ́ẹ̀ ni the universal being tó ju gbogbo wa lọ it's just that it could be through different ways but we are trying to reach God. Let's discuss about Shina. Okay. Agbèrè. Yeah. God bless you. Mo fẹ́ wá deep orúkọ kan fún Shina. Ṣé tá bá sọ pa Shina kí ni nǹkan tó ń jẹ́ Shina gangan? Shina àwọn míì á pè lágbèrè àwọn míì á pè ní panṣágà bíi Yorùbá yàn bóyá láìpẹ́ àwọn tó ti marry ní panṣágà ẹni tí ò tí ì marry ní àgbèrè bò mo ṣàmọ̀ pé. I think it's cheating àbí. No cheating náà ni pé kéèyàn máa ṣe oríṣiríṣi ṣé mo lè gòrò èmi máa ń rọ̀ ní kéèyàn máa dó ilé ìdó yẹn dóríṣiríṣi wà dó black dó yellow dó green lóríṣiríṣi ẹ̀dọ́dà ìpè yẹn náà ló fìtì ṣìnà àbájẹ́ òun ló fìtì definition wa. yeah so ó dàbí kéèyàn bá wà pẹ̀lú nǹkan kan bẹ́ẹ̀ni tó bóyá èèyàn pàtì àbí téèyàn ṣì wà pẹ̀lẹ́ tó wá tún lọ sí ibi bòmí because actually before we dive into that I want people to understand what we are trying to. kéèyàn máa ṣoríṣiríṣi. because ẹlòmíì cheat pẹ̀lú religion gan. bẹ́ẹ̀ni àgbèrè náà ni. o lè máa lọ church kó tún ṣọ́bà tán sídìí. bẹ́ẹ̀ni ara àgbèrè náà ni. So let's now talk about. ẹ má bínú. Okay. lórí ti church àti bàǹtẹ́tẹ́ sọ yẹn. nípa àwọn African beliefs kò sí nǹkan tó ń já gbèrè because it's not religion they are beliefs they are what we believe our culture. believe ọlọ́ṣun kò ń ṣe religion náà torí ẹ̀ náà yín pè ní ṣẹ̀ṣe culture nǹkan tá a ti ń ṣe láti ṣẹ̀ wá ìṣẹ̀ṣe wọ́n ti ń ṣe bóyá onífá ni a ti ń ṣe láti ṣẹ̀ wá bí nǹkan tèmi kàn school ní Institute of African Studies tó jẹ́ ká mọ̀ bóyá ọlọ́ṣun ni o onífá ni o kò ń ṣe religion beliefs ni there is no allegiance in it inú àwọn tó jẹ́ religion bíi Christianity Islam láti rí allegiance pé I swear to my God it's only God Jesus through Jesus Christ my Lord that I will reach my God I will not go to any other means or any other religion àwọn pé tí n bá jẹ́ Christian sí tí mo tún ti lọ bá onífá bí mo lọ ṣe religion mi ó ti di bíi pé àgbèrè ẹ̀sìn ò mọ̀ ètò ń ṣe ní Islam náà bó ṣe rí nìyẹn wọ́n believe pé tó bá fẹ́ ṣe Islam kò yẹ pé kó tún máa lọ ṣe Christianity nǹkan náà bí religion méjèèjì ṣe rí ni mo lè pa àwọn yẹn religion báwọn ìṣẹ̀ṣe yẹn kò ń ṣe religion beliefs ni and àwọn culture ìṣẹ̀ṣe tó ti ń ṣe láti ṣe wá tó bá ń ṣe ifá lè gbé jáde pé bóyá tó bá ń ṣe fá kò affect pé kó má bọ̀gùn bẹ́ẹ̀ni kò affect pé kó má lọ bọ odò tó bá jọ ọmọ ẹlẹ́gbẹ́ tó fẹ́ lọ ṣe iṣẹ́ Iyemọja àbí ọlọ́ṣun ní mọ̀ deep into àwọn tó ń ṣe bọ̀ kò affect ara wọn. tó bá ṣe ní believe inú ẹ̀ ṣe ni. bẹ́ẹ̀ni o lè bọ gibọ̀ pẹ̀ kó tún ṣe fá náà o lè máa ṣe fá kó tún bọ èṣù kò ń ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tí wọn kò sí allegiance bọ̀ lọ́dọ̀ tí wa tá à ń ṣe religion Christianity and Islam there is an allegiance pé
Allah nìkan ni mo máa sìn, Jésù Kristi nìkan ni. Àwa ti wò pé a gbọ́dọ̀ mú kan mú. Bẹ́ẹ̀ni. Okay. Bọ̀ ní ibi ìṣẹ̀ṣe kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Okay. Yeah. Thank you for this. Ẹ ṣé sá. Thank you for this. Okay. Talking about àgbèrè now. Bẹ́ẹ̀ni. Àgbèrè a máa ń rí most nínú relationship àti marriage. Àwọn ẹlòmíì wà tó yẹ pé wọ́n máa date lọ́wọ́, bóyá time tó ń date lọ́wọ́ ó kà pẹ̀lú obìnrin mi, àánú ń ṣàgbèrè, ó ń cheat lórí òun. So now mo wá fẹ́ ìbéèrè mi, mo wá fẹ́ béèrè pé tí èèyàn bá ń ṣe àgbèrè, okay, ká kọ́kọ́ sọ pé gbá ọkùnrin àbí obìnrin, bóyá nínú marriage àbí relationship, ṣó máa affect income èèyàn, àbí ṣó máa affect lifestyle èèyàn, àbí ṣó máa affect àwọn èèyàn spiritually? Gidi gan. Ẹ bá mi sọ̀rọ̀ sókè. Gidi gan. Anything tó bá ṣẹlẹ̀ ní physical ó ti yanjú ní spiritual. Bẹ́ẹ̀ni, bóyá èèyàn kú physically nsìn ó ti pẹ́ tó ti kú spiritually. Bẹ́ẹ̀ni. Sorry, tí èèyàn bá kú physical nsìn. Ó ti kú spiritually ti pẹ́. Wọ́n ti pa, ó ti yanjú ọ̀rẹ́ nínú spirit realm tipẹ́tipẹ́ ó tó ṣẹ̀ wá kú. Lójú ayé? Bẹ́ẹ̀ni. Okay, for example nsìn, bóyá èèyàn lálàá pé òun kó tètè múra àdúrà. Bá mi sọ̀rọ̀ sókè. Téèyàn bá lálàá pé òun kú. Okay. Kó tó tè múra àdúrà. Torí tí ò bá múra á kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wé lọ́jọ́ kan á lọ ni. Bí àwọn tó ń súnmọ́ gan ti ń lálàá pé nǹkan kan báyìí ṣẹlẹ̀, nǹkan kan báyìí. Okay, I have an example. Nǹkan ṣẹlẹ̀ lọ́dún kan, that was 2014. Mo ṣiṣẹ́ pẹ̀lú company kan, mi ìfẹ́ dárúkọ kó má dàbí ìpolówó. Okay. So gbogbo àwa tá à ń ṣe company a rent a room self-con. Léyìn tó lọ báyìí. Girl tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó rent ilé sẹ́gbẹ̀ẹ́ mi, àwọn couple kan wà náà, wọ́n lọ́mọ kékeré kan, ọmọ yẹn ò lè ju bí 1+ or 2 lọ. Ọmọ yẹn jí láàárọ̀ ọjọ́ yẹn. Àǹtí sí fáyà, mo ní fáyà dà, ibo ni iná wà? Neighbor mi, òun náà bọ́ta bọ́ mẹ́ṣẹ́ ń kígbe fáyà bọ́ta, where did you see fire? There is no fire. Ṣàǹsí fáyà. Ibo fáyà wà. Tọmọ yìí fi kígbe fáyà lé wákàtí kan. Kò dẹ̀ sí iná kankan ní yẹn. Fáyà. Where is fire? Where did you ṣàn see? Nígbà tọmọ ẹ wọlé, a fún bisikíìtì àrùn, we are go and sleep. Má pe neighbor mi. Mo ní tọmọ yìí fi ń kígbe fáyà, ọmọ kékeré ọmọ àríran gan. Wàhálà ń bọ̀. Mo ní mi mọ Muslim ní bóyá Fatiha lẹ lè kà bí kúrò sí ẹ wọlé lọ́ka. Ọmọ kérúbù lèmi. Máa wọnú ilé ń sìn, bóyá Psalm 3 máa tàn mọ́lẹ̀ máa yí ìdànù. Bá mo sọ fún gẹ̀mí fi yọ ọ́. Bọ̀ mo dúpẹ́ pé ó bọ́nu wàhálà yẹn ìgbà tí wàhálà yẹn dé. Mo ní gbogbo nǹkan yẹn spiritual ní ti spiritual gbogbo ìgbà. Mo ní mo mọ nǹkan tí mò ń sọ. Tọmọ yìí fi ń kígbe báyìí. Bóyá bí 3 months after. Ẹ tó bá bọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere, mi ò tẹ́ rí bí ẹ̀ṣẹ̀. Bí bọ̀bọ̀ kan ṣàṣe wá dúró tì mí lọ́rùn gbà yẹn pé wà á máa ṣe ránù, òun dá gbélé, a máa dún ẹ mọ́lé, wá tẹ̀lé mi lọ lé mi. Èmi àti bọ̀bọ̀ yẹn ṣáàjọ wà fún bí almost 9 months. A ṣe introduction but kò work. Àpàpà fẹ́ra. Aṣọ náà fẹ́ fi save mi ni. Chai. Bí mo yẹ kó lọ bá bọ̀bọ̀ yẹn, mo kàn wá nílé bọ̀bọ̀ yẹn lọ́jọ́ kan, kọ́kọ́ pè mí. Hello. Ṣé o wà affected? Mo ní affected kíni? Ṣé náà ò dọ́dún ẹ? Mo ní náà kíni? Iná ẹ níbo ẹ ti jóná o? Ó ti jóná mọ́lé o, kódà gan sáré rọ́ọ̀ṣì ẹ lọ UCH. mo ní ìgbàwo sí gbàwo. Ó strong gan tó jẹ́ pé intensive care ló wà. Kó tó ṣẹlẹ̀ bóyá that was like 6 months after. Tọmọ yẹn kígbe fáyà. Bọ̀ mo dúpẹ́, she's okay now, Ọlọ́run gbà. Ó wà dáadáa. Ọlọ́run save ẹ̀mí, ó save ẹ̀mí, kọ́lọ́run máa save ẹ̀mí gbogbo. Àbọ̀ mo rọ́gbọ́n kan bẹ̀, òun gan lè má rò lọ bẹ̀ o. Ó lè gbọ́ podcast yìí kó nǹkan ṣe rántí. Ó lè má rántí kó má rò. After 6 months, ìyẹn lè ti gbàgbé gan. Ó tiẹ̀ lè má rántí kó má rò lọ bẹ̀ gan báyìí. Bọ̀ tó bá gbọ́ podcast yìí á rántí. So gbogbo orú nǹkan báyẹn, ẹ wò gbà tọmọ rí fáyà, ẹ wò gbà tí fáyà ṣẹlẹ̀. Lẹ́yìn kìíní èmi àgbọ̀bọ̀ yẹn dẹ̀ jà, mi ì dẹ̀ padà sílé yẹn mọ́. Wow. So gbogbo nǹkan
àdúrà Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run ni anything téèyàn bá ń ṣe kó ṣàdọ̀ Ọlọ́run ó ṣàdí Ọlọ́run bọ̀ mo dúpẹ́ pé gẹ̀hún yẹn gbogbo wa yè our life but because mo kàn fẹ́ fàyọ anything tó bá ṣẹlẹ̀ in the physical ó ti yanjú ní spiritual. Spiritual yẹn dẹ̀ deep. Ó deep. Ó deep gan. Okay, ọ̀rọ̀ nǹkan táwọn sọ lọ báwo ló ṣe máa affect ẹni tó bá ń ṣerú nǹkan báyìí. Àgbèrè. Bẹ́ẹ̀ni. Àgbèrè ó pín sóríṣiríṣi o. Àgbèrè yóò deep gan. Ẹni tó bá ń ṣàgbèrè òun ló mọ̀dí tó ṣe ń ṣe. Bẹ́ẹ̀ni. Bí a classes tèmi máa fún ìdí táwọn èèyàn ṣe ń ṣàgbèrè mo lè fún ní ọ̀nà 4. Okay. Alákọ̀ọ́kọ́ ebi. Ebi. Bẹ́ẹ̀ni. Ebi máa ń jẹ́ kẹ́lòmíì lọ ṣe àgbèrè. Tí ò ń ṣeré ṣé ń wá ìmí ni. Ẹlẹ́ẹ̀kejì ojú kòkòrò. Ojú kòkòrò. Pé àwọn èèyàn ṣe lé èmi náà fẹ́ ṣe àìnítẹ́lọ́rùn. Àìlámojú kúrò. Àìnítẹ́lọ́rùn. Àìnítẹ́lọ́rùn. Contentment. Pé nǹkan tí mo ní mo wà satisfied mi ìwọ ẹṣin ẹlẹ́ṣin mi ìwà gbọ́ aláàgọ́ sáré. Wọ́n ń lo frontal èmi náà fẹ́ lo frontal. Kò yé mi irun yẹn àbí àwọn irun. Mo fi ṣe example ni. Okay. Nǹkan tó ń jẹ́ kẹ́lòmíì ṣàgbèrè wọ́n ń lo frontal èmi náà fẹ́ lo frontal èèyàn kan lo Versace ó lo Gucci ńlá èmi náà fẹ́ lò ó àbọ̀ ń lo gold 1 million èmi náà fẹ́ rà á. Nǹkan tó ń jẹ́ kẹ́lòmíì ṣàgbèrè nìyẹn. Torí pé ó fẹ́ ra àwọn ẹ̀ṣọ́ ara. Bẹ́ẹ̀ni. A lọ ṣàgbèrè. Bẹ́ẹ̀ni láti ní. Ẹlẹ́ẹ̀kẹta tó ń fa ẹlòmíì fi go into àgbèrè fun mo fẹ́ dóra mi dáadáa kí n ṣe bí ọkùnrin kí n ṣe bí obìnrin nǹkan tó ń jẹ́ kẹ́lòmíì go into àgbèrè nìyẹn. Mo fẹ́ enjoy ara mi dáadáa. Bẹ́ẹ̀ni mo fẹ́ enjoy ara mi. Mo fẹ́ lọ bọ́kùnrin kan àbí lọ bóbìnrin kan ṣe mí léṣe kan. Bẹ́ẹ̀ni kí n tiẹ̀ change taste. Bẹ́ẹ̀ni nǹkan tó ń jẹ́ kẹ́lòmíì ṣàgbèrè nìyẹn. Ó lówó wà ó kìbọ̀ ó kàn ṣàfẹ́ òun náà fẹ́ experience nǹkan táwọn yẹn máa ń sọ online nípa ẹ̀ pé mo fẹ́ try ẹ̀ wò. Mo fẹ́ kó gbé mi débẹ̀. Mo fẹ́ kó gbé mi débẹ̀. Bẹ́ẹ̀ni. So ìyẹn lè fà á. Okay. Ẹlẹ́ẹ̀kẹrin ó deep. Ó deep bẹ́ẹ̀ni ó deep ó ní nǹkan tẹ́ni yẹn wá tó jẹ́ ó deep gan-an màá ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Ṣé mo pẹ́lẹ́ kìíní tí mo sọ mo lébi. Bẹ́ẹ̀ni ebi. Background oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ṣiṣẹ́ iṣẹ́ ò tó jẹ́ mi sọ pé ó dáa o lẹ́yìn kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run torí ebi gan-an ànírógun ebi o. Àmín. Ànírébi o. Àmín. There was a lady tó máa ń ṣerú nǹkan báyẹn mi dẹ̀ máa ń béèrè ọ̀rọ̀ àyàn máa ń sọ̀rọ̀ àti ẹgbẹ́ orú èèyàn bẹ́ẹ̀ nìyí ó ní gidi ó ní original number 1 aṣẹ́wó lòun tó ń do anything. Sorry o ẹ wò lórí program ni àbí ẹ rí ẹni yẹn live bá. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀ ládùúgbò tí mo ń gbé ìgbà ìmọ̀ àbí. Ẹbí. Bẹ́ẹ̀ ni ó ní original mo ní kí ló dé ó ní òun ṣiṣẹ́ iṣẹ́ tóun ṣe òkàkọ̀ tóun jẹ òun á tọ́jú ìyá òun á tọ́jú ọmọ ó ní kí ni kóun fi kún tóun bá ń ṣiṣẹ́ nǹkan tóun á fi kún náà nìyẹn mo ní tẹ́ bá kó àrùn kò gbóògùn kan ó ní ebi yára pa yanjú àrùn kò gbóògùn lọ ó ní kóun tó kó àrùn kò gbóògùn ebi á ti pa òun kú. Obìnrin. Bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ó wà lọ́kùnrin náà kò ń ṣe obìnrin nìkan o màá ṣáìtì àwọn example oríṣiríṣi ẹ mọ̀ pé iṣẹ́ tèmi ń ṣe. Bẹ́ẹ̀ni. Nígbà tí mo lọ ṣe interview that was like 2008 yes ní company kan lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ a ṣe pàdé pé a ká máa jọ sọ̀rọ̀ ká fọ̀rọ̀ jomi torí kí ló fi òpó lè bí ẹ nínú interview kí ló fi òpó lè ó máa ń ṣẹlẹ̀ dáadáa ní ká jọ sọ̀rọ̀ ṣàrà àwọn girls yìí wọ́n ṣàpariwo second office máa ní second office báwo ṣe ti ríṣẹ́ sí ibòmíì ni ṣe ti ń ṣiṣẹ́ ní another company sí tó tún yàtọ̀ sí bí ni àbí ẹ jẹ́ kémi náà mọ bẹ́ẹ̀ èmi náà lọ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á ní second office wọ́n ṣà níbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ibo ni second office ni
pé ṣé mi mọ̀ pé lálẹ́ àwọn máa lọ ń ṣe ránṣì o àwọn máa lọ ń gbéṣẹ́ gidi ni mo ní òkè ibẹ̀ ń second ọ́fíìsì òkè. Ó yà yín náà lẹ́nu bẹ́ẹ̀mi náà ṣe fọ́ ní ẹbọ mi ṣe bíi pé mo fọ́ ọmọ kan yìí bíi pé normal thing ni ẹ mọ̀ kó àmọ́ ò pé òtí etí ẹ̀ dédé kò tiẹ̀ já bọ̀ mo fọ́ sára pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ bíbí ìbàyẹ̀ tó máa rẹ̀ yín tẹ́ ẹ máa ṣẹ́ṣẹ́ tá a máa close lágo 10 alẹ́ àbágo 9 ẹ tún lọ second ọ́fíìsì ẹ lọ gba mọ́jú bì kan tẹ́ ẹ ṣiṣẹ́ tára ó mọ ròyìn. ṣe ebi ló máa ń fa nǹkan bẹ́ẹ̀. iṣẹ́ ohun tá a máa ṣe ń gbà yẹn customer service ẹni báyìí ń rojọ́ báyìí là á máa tẹ̀wé á máa tògbé báyìí á tún máa sọ̀rọ̀ and resolve issue ẹlòmíì gan irate customer ẹ bóyá ń pè yín báyìí là á máa ṣe pé abolórí burúkú ni ẹjọ́ owó mi ẹ ṣe kiri kan lẹ́mu náà ẹ má bínú sáà mo bá yín wo kí ni ló ń bá yín mo bá yín wo lówó báyìí ìdí báyìí náà pẹ̀lú bóyá in a day ò bá yàn sọ̀rọ̀ wá bá bí 100 people sọ̀rọ̀ wàá rojọ́ débi pé gbogbo ìṣọ̀rùn gan máa rú ẹ́ o tún gba second ọ́fíìsì lọ. Ọlọ́run má jẹ́ àdàmú àwọn ọmọ tó ń lé wọn tó fi ń ṣe bẹ́ẹ̀ kéèyàn ṣáàdọ̀ Ọlọ́run mú téèyàn bá gbàgbọ́ nú Ọlọ́run nǹkan tí ò tó wá ṣe kù Ọlọ́run dẹ̀ ní túyàn láṣìírí ó máa ń le o. àwọn ó máa ń sọ bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ nípa ní kò rọrùn fún wọn. ó máa ń le bọ̀ kéèyàn má fọlọ́run lè àwọn tó ń ṣe bẹ́ẹ̀ mi ìbú wọn Ọlọ́run má jẹ́ àràdánwò Ọlọ́run má jẹ́ àràdánwò àdánwò ni kọ́lọ́run mú wọn kúrò ń bẹ̀ káwa náà ká má rí irú ẹ̀. ṣé nígbà míì ṣé bí èèyàn bá ṣe train àbí ibi tí èèyàn ti sàn jáde máa affect ó máa jẹ́ kí èèyàn lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. ìgbà míì ibi téèyàn ti sàn jáde ìgbà míì ìjì ayé dé tí ò rí ibi tán máa yà sí tí ò sí nǹkan kan tájọ́ ń lọ ṣe irú nǹkan báyẹn. nǹkan tí ẹ sọ yìí ẹ mọ̀ pé mo ní máa ṣe ẹ̀tọ́ ọkùnrin náà. bẹ́ẹ̀ni. mo sọ̀rọ̀ nípa àwọn examples tí mo filẹ̀. mo sọ ẹni tó ní tebi pé nǹkan tí àwọn àtàwọn mo sọ àwọn kan tó ń jẹ́ pé second office àwọn iṣẹ́ tá à ń ṣe yẹn téèyàn bá mọ̀ wọn rẹ̀ tí ò kọjá yẹ tó jẹ. bọ̀ ẹ mọ̀ wọ́n á fẹ́ lo frontal wọ́n á fẹ́ lo Versace wọ Gucci nǹkan tó ń jẹ́ káwọn yẹn lọ second office ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ló fà yẹn. mo ti rọ́kùnrin tó sọ fún mi pé iṣẹ́ òun dàrú gbogbo ẹ̀ lé mọ́ òun àtijọ́ àti mú lé ìyàwó òun sá lọ àwa obìnrin àmọ́jọ́ náà má jẹ́ àjìyá àmọ́ ìyá jẹ́ o kò sí time a máa sá lọ kọ́lọ́njọ́ máa dùn ní o wọ́n níyàwó àwọn sá lọ fọmọ 4 ilẹ̀ fáwọn. ó kọ́ mọ́lẹ̀ ó sá lọ. bẹ́ẹ̀ ni ebi ni. ebi. bẹ́ẹ̀ ni nígbà tí ò sí nǹkan kan mọ́ wọ́n nígbà tó di pé ebi pọ̀ àwọn ọmọ yìí máa jẹun gbogbo ẹ̀ wọ́n ní fúnra wọn báyìí àwọn wo ibì kan ní ìsàlẹ̀ street pé ó dà ìpọ́n ọmọ yìí ọmọ alámàlà ni fúnra wọn làwọn lọ ask ẹ̀ out mo láìkí ẹ mo fẹ́ máa fẹ́ ẹ ni mo ní ṣẹ̀ṣẹ̀ ń rí mi ni báwọn ni mo ṣẹ̀ rí ẹ pé ó fáìn ni ẹ̀ṣẹ̀ rí mi pé mo fáìn láti ọjọ́ ìtẹ́tí mi ẹ̀ bá mi sọ orú ẹ̀ rí ẹ̀ bí ẹ ti wà ókè lè ti gbà pé bí ẹ ti mú tajú. ṣé ilẹ̀ nìyẹn wá bá. irọ́ ok máa yẹn sọ sórí wọn fún mi pé gbà táwọn wà tí àwọn rí problem. ok ẹni ẹ ti borí ẹ o. ok bó kàn sọ fún mi pé kàn ṣe obìnrin nìkan lè bí lè tì sírú nǹkan báyẹn ó ń ti ọkùnrin gan sírú ẹ̀ á dóbù tí ó yẹ kó dó á dúkó tí ó yẹ kó dó. torí ebi. ipa àwọn lọ bọ́mọ àwọn ọlọ́kà yẹn bí mo láìkí ẹ mo fẹ́ máa fẹ́ ẹ ni ó ní ṣẹ̀ṣẹ̀ ń ròyìn bí ẹ ti mọtí ẹ ọkọ lọ ná kọ́ tí yẹn lọ lójú yín kẹ́ padà wá bí a ọtí ló ń jẹ́ kẹ́ sọ nǹkan tẹ́ ń sọ yìí ipa àwọn lọ àwọn tún padà pé mi mọ tí mo láìkí ẹ ní ẹ láìkí mi lóòótọ́ òkè mo ti gbọ́ gbogbo ìlú òun ti gbọ́ bá wọn ní kọ́kọ́ fún mi lámàlà mọ́ àmàlà bíi 5 síbi kan ìdí tó ṣe lọ toast ẹ ni pé wọ́n máa róúnjẹ jẹ pẹ̀lú àwọn ọmọ. ebi a máa súnyàn dé ṣìnà. ṣìnà tí òun ṣe. nípa àwọn kọ́kọ́ fún mi lámàlà náà á fáwọn lówó á fáwọn lóúnjẹ at least tó save life àwọn àtàwọn ọmọ yẹn for the time being kọ́nà mi tó là. wow.
ẹni ẹ bọ́nu wàhálà yẹn o bọ̀ gbogbo wa àdúrà tá a máa gbà Ọlọ́run jọ̀ọ́ má kúrò nínú ayé mi. Ọlọ́run jọ̀ọ́ má kúrò nínú ayé mi. Àdúrà tí má jẹ́ ń rí pọ́njú má jẹ́ ń rí ìyà Ọlọ́run. Àdúrà téèyàn á máa gbà nìyẹn. So àwọn kan wà tó jẹ́ pé fun wọ́n fẹ́ change taste, ọkùnrin fẹ́ ṣe bí ọkùnrin, ọmọbìnrin fẹ́ ṣe bí obìnrin. Bẹ́ẹ̀ ni ló ń sún wọn sí ṣìnà. Ó níyàwó nílé tó. Ẹlòmíì ò níyàwó nílé. Okay. Ẹlòmíì níyàwó ti lọ́kọ bó ṣàfẹ́ change taste. Ó lè jẹ́ pé misunderstanding ló wà láàrin òun àti partner ẹ̀. Ó lè jẹ́ pé ṣe nǹkan ṣáà try ẹ̀ kí nǹkan change taste wò. So àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn míì bóyá ọkọ àbíyàwó ẹ̀ ò ṣe déédéé tó. Okay. Ló máa ń fà pé àwọn dẹ̀ gbọ́dọ̀ ní fund ló máa ń farú nǹkan báyìí. Àwọn kan wà tó deep, àwọn tó deep yẹn. Ká tó débi tí àwọn tó deep yẹn àwọn young ladies sí tí wọ́n ń ṣe olóṣó, sorry to use that word, olóṣó. Ṣé ká sọ pé àwọn ń cheat ni àbí ṣé ká sọ pé àgbèrè nìyẹn ni àbí kí ni ká ṣe pè yẹn? Àwọn olóṣó yẹn ó pín sóríṣiríṣi. Ẹlòmíì ẹbí ẹ̀wọ̀n pé mo ṣe example lẹ́ẹ̀kan. Okay. Lọ́njẹ́ oṣooṣo. Ẹlòmíì peer pressure bí àwọn ọ̀rẹ́ mi náà ṣe jẹ́ kán lé mi náà wà bẹ́ẹ̀. Irọ́ o. Ṣé ń ṣeré ni ṣé ń wá ìmí ni o. Àwọn ọ̀rẹ́ mi ṣe nǹkan tí ò dáa jẹ́ kí mi náà ṣe. Nǹkan tí ò dáa làwọn èèyàn ń fẹ́ tó ń trend báyìí. Okay. Pé tí tó bá ti ń ṣe the girl is good jù wọ́n á wẹ̀ pé bolè léyìí ti wá. Wọ́n náà ṣe nǹkan táyé ń ṣe. Yes. Nǹkan tẹ́lòmíì fi ń ṣe nìyẹn. Àdẹ́lòmíì ojú kòkòrò bí mo yẹ sọ lẹ́ẹ̀kan àìní ìtẹ́lọ́rùn. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń fà á nìyẹn. Àdẹ́lòmíì ó dìpù gan. Lọ́kùnrin àti lóbìnrin ó dìpù gan. Ibi dìpù yẹn lágbára. Ẹ yẹ ká sọ̀rọ̀ nípa dìpù yẹn. Ẹ ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ àwọn categories. Bẹ́ẹ̀ ni, yeah. A sọ pé ebi lè fà. Bẹ́ẹ̀ yes. Ojú kòkòrò kéèyàn má ní tẹ́lọ́rùn ó lè fà á. Kéèyàn fẹ́ ní fún ó lè fà á. Òun pé òun kàn fẹ́ jayé, òun ti ń jẹ rice kó ń já màlà. Àbí ẹlòmíì gan. Pé choppy níyàwó mi mo tún fẹ́ try tó tínrín. Ó lè fà bí tínrín níyàwó mi mo tún fẹ́ try tó chubby. So pé adventure fún sex. Àwọn èèyàn lọ fún adventure. So adventure lè fà fun. Ẹlẹ́ẹ̀kẹrin ó deep gan. Ṣé rí deep yìí ó ní agbára. Náà pé tèmi máa ń sọ̀rọ̀ máa ń fẹ́ tell story. Okay, yeah. Kó fi yé wa dáadáa. Bọ̀dá kan wà. Bọ̀dá yẹn ní problem yẹn tí nǹkan dùn fún tẹ́lẹ̀ ẹni tó lówó tí gbogbo ọ̀pọ̀ ẹ̀kan náà kọ́kọ́ dédé dáhùn fún. Ó lọ fún prayer. Ibi tó ti lọ fún prayer ń sọ fún. Wọ́n ní ọkùn. Àwọn máa gbàdúrà fún yín, àdúrà àánú k'Ọlọ́run ṣàánú yín. Gbogbo òkú lọ yín kó padà wá. But ká tó gbàdúrà fún yín, ṣé ẹ̀ bá tèèyàn jẹ́? Wọ́n bi ẹni yẹn. Bẹ́ẹ̀ ni. Torí tẹ́ ẹ bá ti bá tèèyàn jẹ́, àdúrà yìí ò ní gbà o. So tẹ́ ẹ bá ti ṣìwà tí ò dánsìn, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. Ká bá yín bẹ Ọlọ́run. Ká bá yín tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àtẹ̀yìn náà ká jọ bẹ Ọlọ́run tọ́lọ́run bá máa ṣàánú yín o. Ó wọ Ọlọ́run ni o, tó bá ń wọ Ọlọ́run ni ò bá máa bẹ̀ ẹ́. So àwàdẹ̀ kọ́ lọ́lọ́run tọ́lọ́run bá ṣàánú yín. Kádùrá ilé gbà. Bọ̀dá yìí láwọn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn. Wọ́n ní kí lẹ ṣe. Wọ́n ní ọdún 4 àwọn ti bá obìnrin 600 sùn. Bẹ́ẹ̀ ni 600 women. Ẹ repeat bẹ́ẹ̀ mi gbọ́. 600 women. Bẹ́ẹ̀ ni. In between 4 years. Bẹ́ẹ̀ ni. Arákùnrin ti bá ìgbà mẹ́ta 600. Obìnrin 600 sùn. Bẹ́ẹ̀ ni lọ́dún 4. Wọ́n ní kí ló dé? Ṣé ẹ kúndùn obìnrin tó bẹ́ẹ̀ ni?
ó ní kò ní pé òun kúndùn obìnrin òun lò ní wọ́n ní kóun máa lò ní wọ́n ní kí lẹ fi ń ṣe. lílò yẹn ò yé mi o. òun lò wọ́n màá ṣàlàyé bọ́n yẹn lò. ok. wọ́n ní kí lẹ fi ń ṣe ó ní bóun ṣe ń bá wọn sùn ó ní ó lè má jẹ́sẹ̀kẹsẹ̀ o bí atán bá ti ń bímọ ẹyọ kan méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ òun ti ń kó gbọ́lá ọ̀rọ̀ wọn gbogbo àìsíkì wọn òun ti ń kó ti ń di tòun. tara àwọn obìnrin yẹn. bẹ́ẹ̀ ni ó ní kódà àwọn obìnrin aṣọ wọn ó lè má ju mẹ́ta lọ mọ́. Jésù. wọ́n máa tàràkà kú ni tí ò ní sí nǹkan kan fún wọn mọ́ bẹ́ẹ̀ káwọ́ lórí lèmi náà káwọ́ lórí lọ́jọ́ tí mo gbọ́. sorry o tó bá ṣe tí arákùnrin yẹn bá ṣe ń bá àwọn obìnrin sùn tó bá wọn sùn kankan ò ní ṣe wọ́n nígbà yẹn at that moment o. lọ́jọ́ iwájú tó di pọ́n tí ń márì àbọ̀ ń bímọ bí kìíní bí kejì àdánwò máa dé bá wọn ni. obìnrin 600. bẹ́ẹ̀ ni. ọkùnrin ẹyọ kan. lọ́dún 4. ẹ̀gbọ́n yẹn máa strong o. nígbà tó jẹ́ assignment tí wọ́n gbé ní wọn lọ́wọ́. ìgbà tó jẹ́ assignment. tán dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fi gbà ń bẹ̀. irú yẹn ń sìn ó ti mọ nǹkan tó fẹ́ gé ni èlò ló fẹ́ ná tó máa jẹ́ bàbàrà fún. so minus obìnrin 600 láyé wọn ti pa láṣì báyìí. bóyá kan nu wọn lọ gbàdúrà tó lọ gbàdúrà ẹ láyé bọ̀dá yẹn fi polúkúrú motion time yẹn tó fi wá solution. Olódùmarè. and gbogbo èèyàn kan ló máa ń nírú oore ọ̀fẹ́ báyẹn gbà bí wọn bá ti kó sí kòtò kó mọ̀ kó sí lọ́nà mọ̀jà kó kòtò ayé o bí wọn bá ti kó sí. ipasẹ̀ ara nǹkan tó jẹ́ kí ayé àwọn obìnrin yẹn ní problem báyẹn nísìnyí nípasẹ̀ sìnà. bẹ́ẹ̀ni. tán lọ ṣe. bẹ́ẹ̀ni àgbèrè máa ń gba èrè ni. àgbèrè máa ń gba èrè. bẹ́ẹ̀ni. tó bá ṣàgbèrè máa ń gba èrè àtọ́jú owó náà lọ́wọ́ èèyàn ni. gidi irú bọ̀dá yẹn ń sìn ṣé ojú owó àtèrè àwọn obìnrin yẹn ṣáà ti kó. wọ́n ti kó ṣẹrẹ́ lomi àṣà àgbèrè ó máa bọ́ sí dáadáa fún a ṣe àgbèrè aṣọ orí burúkú bọ̀ ń bẹ̀ bọ̀ búburú bẹ̀ ló pọ̀ jù kékeré báyìí ní dáadáa bẹ̀ làwọn tó ní lọ́ọ̀kì wọn ò pọ̀ rárá orí burúkú ló pọ̀ jù bẹ́ẹ̀. ló pọ̀ jù. bẹ́ẹ̀ ni. sọ́rí o tí a bá sọ nípa ìbálòpọ̀ ṣé májẹ̀mú máa ń wà ń bẹ̀. gidi ṣé ń wá ìyẹn. apart from pé wọ́n ń lo apart from pé ọkùnrin àbí obìnrin ń lo ọkùnrin àbí wọ́n ń lora wọn ṣé májẹ̀mú máa ń wà nínú ìbálòpọ̀. gidi gan ni gidigidi májẹ̀mú wà ń bẹ̀. tí o bá ti jẹ́ni tí o fẹ́ téèyàn fẹ́ ní ṣùlọ́kà tí o mú lọ sí tẹ̀ṣe báwo náà ṣe máa pè ṣe introduction tẹ̀ṣe normal thing pé ok àti fẹ́ra wa o ẹ̀dẹ̀ go through process yẹn. bẹ́ẹ̀ni. tí o bá ti jẹ́ yẹn. téèyàn ṣe normal processing pẹ̀lú. ṣé wọn pé bẹ́ẹ̀ ń ṣe processing àwọn family yín mọ̀ àwọn yòókù mọ̀ yálà introduction àbí sorry bóyá registry wà nbẹ àbí kò sí registry. májẹ̀mú ti wà láàrin ẹ̀yin méjèèjì. májẹ̀mú ti wà torí àwọn family wọ́n ti sọ yẹ́ẹ̀sì sí. wọ́n ti fọwọ́ sí. gbogbo nǹkan tí ìwé mímọ́ méjèèjì sọ ṣẹ́rísìn ni a mú registry wọ̀ ìsìn la mú registry wọ̀ bí ìwé mímọ́ méjèèjì ṣe sọ gangan àwọn family méjèèjì àwọn parties méjèèjì kan wà involved kan agree. bẹ́ẹ̀ni òun ni wedding ṣe ń ṣe. ok torí ẹ̀ wọ́n fi máa ń béèrè ní church ńgbà mi àbí court pé ṣé wọ́n ti ṣe normal thing tó yẹ kí wọ́n ṣe ní ẹbí méjèèjì. àwọn family bẹ́ẹ̀ kan wà involved. ìsìn ìjọba ló gbé registry wá bọ̀ bẹ́ẹ̀ sì méjèèjì ṣe sọ gangan ni ẹbí ìyàwó ẹbí ọkọ kan fọwọ́ sí ṣe kán fẹ́ra wọn. so agreement ti wà. ìgbà míì tó yẹ pé àwọn ẹlòmíì tó má pọ̀ fúnra wọn lóyún fún mi àbí 6 years wọ́n á ní lọ sanwó orí ẹ̀. bẹ́ẹ̀ ni tọrọ ẹ̀. so tí o bá ti sí yẹn nínú ìbálòpọ̀ tó kàn lọ bóbìnrin míì kan lò pọ̀ níbì kan àbí májẹ̀mú wà nù ẹ̀. májẹ̀mú wà bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ ẹ lọ gbóbìnrin ẹ ràbí ẹ lọ tọrọ ìbálòpọ̀ generally májẹ̀mú ti wà ń bẹ̀ torí tẹ́ni ẹ bá jó lórí burúkú èèyàn ẹni ẹ ti ṣí ẹ̀ ń bẹ̀ tó bá jó lórí ire èèyàn ó ti kó ń bẹ̀ náà. tẹ́ni ẹ bá jó lórí burúkú èèyàn. bẹ́ẹ̀ni sofa tẹ bá ti fàyà luya. ok torí ẹ ní àwọn kan máa ń fi ń ṣépè pé àyàfi tó bá jẹ́ pé o ṣe kíní kan. ọláìfàyà luya. ok. àwọn èèyàn burú gan ó tún níbì kan nu báìbù gan ayé mọ̀jẹ̀ sọ àwọn èèyàn wọn fi kàn ń fi iṣẹ́ yẹn ṣìkà. ok ẹ má sọ ngbà yẹn. ó dáa ẹ wo ọ̀rọ̀ dídó ó dìbò gan. ṣé
a dẹ̀ lè fẹ́ ṣìnà kùn. a lè fẹ́ kú. Why? bá a ṣe ń pariwo lójoojúmọ́ sáwọn èèyàn wọn dóra wọn. ṣe rí normally ẹn téèyàn fẹ́ tẹjọ nífẹ̀ẹ́ ara yín ẹjọ́ ṣe bọ́ tó bá ti ń ṣe kiri wúwà bẹ́ẹ̀ ṣe rí kò sẹ́ni tó pé o. Okay. gbogbo wa èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà mi pé bọ́ kéèyàn ṣọ́ ara ẹ̀ kó ṣọ́ ara ẹ̀ kó mọ̀ wọn ara ẹ̀ kó má bàa kàn dínú yọ. ẹnìkan ti sọ fún mi rí lọ́jọ́ kan ó ní apart from pé o ṣògùn wípé tó bá ní ìràwọ̀ tó wá ń. tán bá ti ń bẹ̀ sùn wọ́n mọ̀ kó ọ̀rọ̀ àná alánà mo ń ṣe voice note pẹ̀lú yàn kan tó papọ̀ mọ́rú nǹkan tí mò ń sọ yìí ọ̀rẹ́ mi kan wà pẹ̀lú mi ó dẹ̀ jẹ́wọ́ fún mi ó ní inú rẹ̀ mi ẹni náà ti wà ní ọkọ báyìí ní ṣùgbọ́n pé lọ́dún kan mi àti bọ̀bọ̀ kan lọ ṣeré ṣá mo dún bọ̀bọ̀ yẹn tán báyìí mo dẹ̀ bọ́ta òtútù dẹ̀ mú mi ara mi ń gbọ̀n báyìí gidi gan ní kí ló fa gbígbó lótútù yẹn mò ń wá muslim ni ó ń pa àfáà ń pé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ báwọn tó máa ń bí wọ́n máa ń wo nǹkan bẹ́ẹ̀ ni ẹni ó ti kó méjì inú ìràwọ̀ ẹni ẹ̀yin náà tún fọ́. no naturally ọkùnrin yẹn lè máa ṣògùn bẹ́ẹ̀ ni èmi dẹ̀ wà tí máa ṣiṣẹ́ sára èmi dẹ̀ lè máa ṣiṣẹ́ sára o. èmi lè ṣiṣẹ́ sára ọ̀nkú kò nọ́mà ṣe é rí lẹ́lẹ́ẹ̀kejì kò ń ṣàwọn obìnrin nìkan mo fẹ́ kọ́gbọ́n o atọkùnrin àtọkùnrin gbogbo alájọ lógo à ń ṣe séǹtì o bọ̀ kó ní kálukú mọ̀ wọn rẹ̀ kó o tó bá yàn sùn má kàn rí yàn lálẹ́ kó o dẹ̀ bá sùn bẹ́ẹ̀ àbí kó o kàn rí yàn kó o dẹ̀ kú gìrì bá sùn bọ́lá òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ́ bó máa pè kí ni ẹ̀ ní one night stand. bẹ́ẹ̀ni one night stand náà pé o kàn lè kú gìrì rí yàn kó o dẹ̀ máa bá sùn báyìí gbàdúrà ṣe normal processing kí nǹkan kan tó pa yín pọ̀. nípa tí ọkùnrin tí mo ṣàlàyé sìn ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́dún kan ọmọbìnrin kan wà tó jẹ́ pé ó ń pín kínní ìkiri kò fẹ́ obo ni kò fẹ́ mọ́kọ sísítà o kò fẹ́ mọ́kọ àbúrò kò mọ́kọ ẹ̀gbọ́n kò mọ́kọ mọ́mì kò mọ́kọ ọ̀rẹ́ kò mẹ́ni tá a kì í dó gateman ọlọ́kadà báńkà ẹnjìníà èèyàn gidi o poorest of the poorest richest of the kò sẹ́ni tí ò lè dò. nígbà tí àṣírí ẹ̀ máa tú níbì kan nígbà tó máa sọ̀rọ̀ lóun kó gbogbo àtọ̀hún òun kó lọ sí báǹkì wọn nú ẹgbẹ́ ni. ẹ tún bẹ̀ yẹn rewind sẹ́yìn. àló lóun kó gbogbo àtọ̀ yẹn òun kó lọ báǹkì wọn nú ẹgbẹ́. àtọ̀ gbogbo ọkùnrin tó ti ń ba alájọṣepọ̀. bẹ́ẹ̀ ni ó lóun kó lọ báǹkì wọn nú ẹgbẹ́ ó ní kí ló dé kílẹ̀ ó láwọn fẹ́ lò ní pé so ò ní báǹkì àwọn ní drọ́ọ̀mù ńlá táǹkì ẹ̀ tó yẹ pé àwọn máa ń stọ̀ ẹ̀ síbẹ̀ pé torí ògo àwọn máa lò ní létà àwọn lè lò fẹ́ẹ́ táwọn yọ̀ǹdánú ẹgbẹ́ fún nǹkan kan fún àwọn ìdí kankan tó ń kó ni ẹ tí èèyàn kan tí mo mọ̀ tó di wàhálà fún mi fẹ́ ṣàlàyé ń tòtò jù ẹni ìgbà tó kó tó dún ẹnìyẹn ní bíi mọ́tò 5 nígbà tí ó ń bá ẹnìyẹn kan lẹ́ni ò lè dára táyà mọ́ bẹ́ẹ̀ ni lóríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sọ àtọkùnrin àtobìnrin kájọ ṣọ́ra wa ẹ ò kàn lè ríyàn kó máa dóyún ẹni àwọn gbogbo èèyàn kan ló lè dò. kó ṣe gbogbo obìnrin ló lè tí kíní ẹ̀ bọ̀ kó ṣe gbogbo ọkùnrin ni wọ́n náà lè. bẹ́ẹ̀ni ǹjẹ́ mọ̀ pẹ̀lú omi kan yẹn pọ́n ń lò bọ̀ ó tí wọ́n ti lo ohun gan àdánwò ti wà láre ẹlòmíì wọn lò wọ́n ti ṣépè fún tó o bá ti fẹ́ lọ dóyàn sáìn tó o fẹ́ tó máa rí kó tó dó ẹnìyẹn ó má ta. sáìn. bẹ́ẹ̀ni tó o bá dó ẹnìyẹn tó àwọn sáìn tó máa rí gan má ta èèyàn gbọ́dọ̀ máa lákìyèsí. èèyàn tún gbọ́dọ̀ máa lákìyèsí. bẹ́ẹ̀ni. àkíyèsí yẹn gan kò tẹ́ ń ṣe nípa ṣìnà nìkan gan nínú gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. everything. o fẹ́ gbàyàn sílé o. o ṣéèkì èèyàn gan o gbọ́dọ̀ lákìyèsí. nígbà tó ṣéèkì èèyàn tá rẹ̀ ń sẹ́ gírì. àbọ̀mọ ẹ̀ ó gbé kókó dání ẹni ẹ̀ gbọ́mọ ọmọ ń ké gidi. ó wà important ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ ọmọ tó yọ sọ fáyàfáyà lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni àkíyèsí ni. àkíyèsí ó wà important gidigidi gan ni. for example ṣẹ̀dóyàn tó ti ń lálàá gbìn kó mọ̀ pé ó ti ní problem. ó ṣe báyàn sùn tán ó ti ń lálàá ìgbín. bẹ́ẹ̀ni ìfàsẹ́yìn ńlá ń bọ̀ nìyẹn backwardness náà pè é
àbí ó ṣe lọ ṣe ṣìnà tán ó dẹ̀ ń lọ mọ́tẹ́ dẹ̀ knock. ọ̀rọ̀ tẹ̀sán jẹ́ ìrántí bọ̀dá kan bọ̀dá yìí ọmọgbà táwọn pariwo síta wọ́n ṣe parí ìjà wọn láwọn ò fẹ́ dún ẹni yẹn mọ́ pé kẹ́ni ẹ máa lọ jẹ́jẹ́ mo rò bẹ́ẹ̀ ni ẹ ṣàlọ bẹ àwọn ọ̀rẹ́ òun làwọn help mi gan ẹ bá mi bẹ́ẹ̀ kinní kan wọ́n parí ìjà wọn first time báyìí lẹ́yìn tó ti jà pé káwọn lọ dún ẹni yẹn ń bọ̀ báyìí mọ́tò kankan kó bá mọ́tò wọn ní gbogbo náà ló lọ bọ̀dá yìí ni yéé mo ti sọ pé mi fẹ́ dún ọmọ ìmọ̀ o irú kí kò mọ̀gbà tó sọ pọ́blíkì. ṣé wọ́n ti lọ ṣí àbí wọ́n ṣe ń lọ. wọ́n ti ṣe wọ́n ń bọ̀. ẹ̀hún ló ti bá tiẹ̀ lọ àwọn náà lọ tiwọn. ọ̀nì kìlọ̀ ní táwọn bá ti do báyọ̀ máa ní problem wọ́n ṣe parí ìjà ni àwọn ìjà yẹn ò ní parí mọ́ títí láíláí kó máa bá tiẹ̀ lọ wọn ò mọ̀gbà tán sọ pọ́blíkì. wọ́n ṣì do. wọ́n ṣe òbòdó ni. wọ́n ṣe òbòdó. àmà ní ṣì do. àmì o obìnrin náà máa ṣe okódó ọkùnrin náà máa ṣe òbòdó àní ṣìṣe. bẹ́ẹ̀ ni kéèyàn ṣáà máa gbàdúrà ó lè má dóyàwó àsopá kásopá wá dóyàwó. kéèyàn máa ń gbàdúrà lọ ṣe ṣìnà ni. ọ̀nkú gbogbo nǹkan láyè yí àdúrà ni ẹ fẹ́ gbọ́ nǹkan tí mo sọ olóyè má dóyàwó àsopá kásopá dóyàwó ẹ̀. tó o bá sọ pé good person ni ẹ́ good woman ni ẹ́ good man ni ẹ́ òun dóyàwó níyàwó tí ọ̀kan bá lọ dó ọkọ ẹ̀ tó kó wà lábàá ńkọ́ àbí kí ọ̀kan dóyàwó ẹ̀ tó kó wà lábàá tí wọ́n wá kó wà láfúnyàn kí ni kéèyàn ṣe àdúrà lèèyàn á máa gbà ní gbogbo ìgbà àdúrà. kò ń ṣe pé mò ń dìídì sọ̀rọ̀ religion àbí ministry ò bọ̀ àmì reality àbí àmì reality mo máa ń sọ. àdúrà ni kọ́lọ́n kò sẹ́ni tó mọ̀ kọ́lọ́n ṣáà máa ṣàánú èèyàn. ṣé mo pé mo ti gbọ́ nípa nǹkan kan rí mi ti rántí bí mo wò ó ti pẹ́. kíní ẹ̀ dẹ̀ máa ń ṣẹlẹ̀ most àwọn ọkùnrin tó bá ti di pé bóyá wọ́n wà lórí bed tí wọ́n fẹ́ bára wọn ní nǹkan pọ̀ wọn ò dẹ̀ mọ́ra rí tẹ́lẹ̀ tí ọkùnrin máa béèrè lọ́wọ́ obìnrin pé ṣé oṣù ọ̀pọ̀ mọ́ṣá ṣé mo lè ṣe é rọ̀ ṣé ìyẹn máa wá sọ pé òun ò mọ́ ni nǹkan tó máa sọ náà ni pé kò sí problem òun wà okay ó dà pé ìkanrú ẹ̀ wá ṣẹlẹ̀ later lọkùnrin wá observe pé òun ti kó àrùn ó wá ń bi arábìnrin yẹn pé ṣé bí mo bí ẹ lọ́jọ́ yẹn ìyẹn wá ní pé ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ kí lélẹ́ tó wá bá òun ṣé òun á sọ fún ẹ pé. ẹ̀ ń tèrò pọ̀ mi gbọ́ èrò pọ̀ lọ sún àdàdà òun bí pé ṣó mọ́ yàtọ̀ sí pé èrò pọ̀ gan-an ó lè ti jẹ́ pé ó lè jẹ́ yàn tí ò kì í ṣe lọ títí kó ti ṣe ibi 2-3 years kò dẹ̀ ń ṣe èèyàn tó ń lọ fún check up tó ti wà lára ẹ̀ tó ń mọ̀ tóun kọ́ ń bá láì. so best thing kó ní kálukú check rẹ̀ ó kó protect rẹ̀ tó bá ti jẹ́ èèyàn tí ṣẹ́rí tẹ bá ń káyàn má taste ẹ̀ wèmí realist ni mi ò irọ́ ni wọ́n á taste ẹ̀ o. irọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n á taste ẹ̀ kó ní kálukú protect rẹ̀ ọ̀ tó bá mọ̀ pé o fẹ́ ṣe rọ̀ mú partner kan ẹ lọ fún check up. medically kẹrí pé ẹjọ́ fit. kò tó ṣe ṣe o tọrọ ọmọ yá àsọkúsọ mà ni. abáyọ tó fún máa ń sọ pé àwọn footballers àwọn tó lówó yẹn wọ́n máa obìnrin tó máa fẹ́ bá sùn wọn á kọ́ gbé wọn lọ fún check up. wọ́n á gbé lọ fún check up ńlẹ̀ máa rọ́kùnrin míì tó bá ń lọ Amẹ́ríkà yóò mú dání ibikíbi tó bá ń lọ yóò mú dání torí òbò ni kó má lọ ṣe òbòdó. bóyá ń lọ nìyẹn wọn kú. ẹlòmíì bóyá single òbò méjì ló máa ní tá a wà aṣọ pé íńtàtì ni wọ́n tó jẹ́ gbogbo nǹkan tó bá nídìí ló máa pé sí wọn lára. bóyá ó láìkì ọmúlá ó láìkì dín lárí pé àwọn méjèèjì ni tá mọ̀ pé àwọn kọ́sítọ́mà dáadáa rèé tá dẹ̀ máa treat wọn tá máa fún wọn gbogbo nǹkan tó fẹ́ mo mọ nǹkan tí mò ń sọ o ẹ mọ̀ pé adult program mo máa ń dùn máa sọ bó ṣe rí máa sọjú abẹ́ ń kò ní pé ìwà gangan nìyẹn o. ok mo sì tún rántí tí àǹtí tẹ sọ pé wọ́n ń pín káàkiri ọkùnrin àtòbìnrin ní láti wà very careful. wọ́n sọ pé mo gbọ́n bì kan ẹni tí mo mọ̀ ọdún ẹ̀ gan mo rí ọlọ́run gan àyà mi já pé ọlọ́run ṣé wọ́n pè lẹ́yìn yẹn àwọn táwa rí lẹ́yìn yẹn yàtọ̀ sí ọkọ aráalé wọn tó dó wọn ọkọ fámìlì wọn tá a gbọdọ̀ sọ́ńtà tó dó wọn. ó ti dó family member. wọ́n dó family ẹ má jẹ́ sọ́jú àwọn family member tán ti dó tó jẹ́ pé ayé wọn da tẹ́lẹ̀ ti sọ wọ́n di kinní àwọn tán tún dó lẹ́yìn yẹn pastor evangelist oríṣiríṣi wà nù. irọ́ ni. táwọn já àwọn oríṣiríṣi wọn sí pé àṣẹ ti dó wọn
báyìí máa ní tán ní ha báyìí ṣe wọ́n sọ síta bọ̀ báyìí ṣe náà máa gbá kí wọ́n máa ní ha bọ̀dá yìí náà ti máàkì rẹ́gísítà. àwọn ọkùnrin tó ń bárábìnrin yìí sùn wá máa rí bí ọ̀fẹ́. Nothing comes free o ẹ rò bóyá ọ̀fẹ́ ni kò ń ṣọ̀fẹ́ o wọ́n mọ tán gbà o. obìnrin tó pè tí ò sọ no tó kàn wá tó tún fún lówó transport gan tí wọ́n ti wò pé dágẹ̀ náà free jàre. obìnrin mi gan yóò tún máa náwó ẹ̀. a tún máa náwó ẹ̀ fọkùnrin. ara nǹkan tí mò ń sọ tí mò ń bá máa kan sọ̀rọ̀ ṣìnà ènìyàn tó níyà òun mọ̀kàn tí gẹ̀ẹ́ ń ṣe fóun mo ní èdè tí níyàwó lè nà ó ní àwọn orí benefit. ó pin o obìnrin mi ó nídìí okó problem ẹ̀ o. tí ẹni bẹ́ẹ̀ni problem tí ẹni yẹn anything ló máa ṣe kódà ó lè lọ jẹ gbèsè gan máa fún okó yẹn lówó tí ó dẹ̀ sí nǹkan kan tó wà attached. ẹlòmíì ò dẹ̀ ṣe lásán ó fẹ́ fi gba nǹkan ni. wọ́n fẹ́ fi gbà yá lọ́jà wọ́n fẹ́ fi gba anything wọ́n fẹ́ fi gba ògo lọ. ṣọ́bìnrin náà máa ń gbóògùn ọkùnrin. ṣé ẹ̀wọ̀n àìní ni ó tó o bá ti rí pọ́ńdú ẹ tó ti ń sùn tó ń lálàá pé àwọn kan wá wọ́n bẹ́ẹ̀ jà wọ́n gba nǹkan lọ ò mọ nǹkan tán gbà wọ́n ṣáà gba kínní ẹ̀ lọ ìwọ́gun ò lè explain o ti ní problem àbò tí ń lálàá pé wàá bì kan tìyẹn mọ́ bì kan ò lè jáde ẹni ẹ wà nù gbèkùn problem ni o. ṣé o pé tó bá ṣe gan tó bá tún lálàá tàbí tó rí àmì Ọlọ́run láìkí ẹni. ẹni yẹn gan lè lálàá kó má rántí mọ́ ọkọ lálàá kó má kà á sí. tó ti ṣe tó ti gbowó tó ti clean house tóun ti lọ́ntì ẹ̀. àmọ̀ràn wọn lè máa fáwọn tó ń ṣe ṣìnà. ṣe rí alákọ̀ọ́kọ́ ẹni tó bá ń ṣe ṣìnà ò lérè o ó máa ń kó wàhálà báyàn ni. ṣìnà ò lérè. bẹ́ẹ̀ ni ó máa ń kó wàhálà báyàn báwọn tó wá ń ṣe nítorí ebi ṣìnà kọ́ ni solution. ẹ ké pọ̀ lọ́hùn. gbogbo nǹkan tí ò tó máa ṣẹ́kù lẹ́yìn ọlọ́run ni ẹ sọ fọ́lọ́run kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ borí wàhálà yín ẹ máa borí ẹ̀ torí téèyàn bá ní ṣìnà lóun tún fẹ́ máa ṣe ó tún lè rí wàhálà tó tún máa ó tún lè máa fi kún ìṣòro ẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èmi ò kí ń bú anybody ọlọ́run má jẹ́ àràdánwò. ọlọ́run má jẹ́ àràdánwò. bẹ́ẹ̀ ni àdánwò tó máa mú wa wọnú nǹkan tá a fẹ́ ọlọ́run má jẹ́ àrí torí most of àwọn míì tán ṣe kò wọ́n lọ́kàn wọn. kò wọ́n bọ̀ ó dé bá wọn ni kọ́lọ́ má jẹ́ kí aburú dé bá wọn. ìgbà mi dẹ̀ wà téèyàn bá bára ẹ̀ níbì kan ò ní option mi because àwọn tó wà pẹ̀lú nǹkan tó kù tán ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ni ẹlòmíì kò sí nǹkan tó kù tán ń ṣe ní àwùjọ afọ́jú àbí báwọn náà ń sọ olójú kan lọ bá bóyá wọ ló ń gbé gbogbo bùkátà ìwọ kò sẹ́ni tó lè tẹ̀lé fún ẹ̀pù gan tó jẹ́ pé ìwọ nìkan náà ni so mi sọ pé ó dá ọbọ̀ ẹjọ́ ẹjẹ́ àkẹ́pọ̀ lọ́hùn lẹ́yìn ọlọ́run ẹ wọ̀ pé ní country wa tá a wà ẹ̀ níjọba àníyàn kankan tá a lè lọ bá fún ẹ̀ gbogbo nǹkan tá a bá ti ní ọlọ́run ni lẹ́yìn ọlọ́run náà ni ọlọ́run náà ni. ẹlòmíì tí ó ìyá dẹ̀ máa gbàdúrà kó má ra àdánwò. àmín. ẹlòmíì dẹ̀ ya ọ̀lẹ ẹlòmíì wà tó ya ọ̀lẹ ẹlòmíì ń ríṣẹ́ tí ó ṣe. bẹ́ẹ̀ni ó tiẹ̀ ó wọ́pọ̀ láàrin ọkùnrin àti obìnrin ká sọ pé àwọn ọkùnrin ká sọ pé bíi ṣáìdì ìyàwó àwọn obìnrin ká sọ pé ṣáìdì olóṣó because ìgbà míì tí mo máa ń rí àwọn míì tí máa ń bá wọn sọ̀rọ̀ báyìí pé why you iṣẹ́ wà ẹlòmíà ní iṣẹ́ tí mo lọ jẹ wọ́n fún mi 40,000 bẹ́ẹ̀ kò tó mi kò ṣe mọ́rùkọ ẹlòmíì ṣe àìnítẹ́lọ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí kọ́kọ́ sọ lásìkò pé ojú kòkòrò kankan láti jẹ́ kẹ́lòmíì máa ṣe nǹkan tí kò yẹ kó ṣe ó kọ́mọ̀ sí wa ní kọ́ńtírì àìnítẹ́lọ́rùn. kó mọ̀ wá rẹ̀ nǹkan tágbára ẹ bá gbé ni kò ṣe for example sáwọn obìnrin míì wà láwọn fẹ́ lo frontal bó ṣe àdìmọ́lẹ̀ lówó ẹ̀ka ṣe àdìmọ́lẹ̀ yẹn beautifully. kò dẹ̀ wá okay. bẹ́ẹ̀ ni dandan kọ́ ni kó lo frontal. everybody want to oppress each other. má wọ ẹṣin ẹlẹ́ṣin sáré. bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan. ẹ̀yin lẹ ṣe jù. ẹ ṣe gan fún àwọn ìmọ́lẹ̀ àti ìṣítí tí ẹ tún fún wa ní orí ètò lónìí.
àmín àní ṣèṣe. àmín mo mọ̀ pé nǹkan kan tẹ́lómi àtúnfẹ́ mú nínú àwọn ọ̀rọ̀ tá a sọ ni ká máa gbàdúrà bẹ́ẹ̀ni ká dẹ̀ máa ní kíyèsára bẹ́ẹ̀ni ṣìnà ò dẹ̀ dáa kéèyàn sá o ṣìnà ò dáa kéèyàn sá o. ẹ jọ̀ọ́ àtẹni tó ti marry àtẹni tí ò tí marry ṣìnà ò dáa ẹ jọ̀ọ́ so kó tó di pé a ó máa lọ so once again because àwọn ẹlòmíì wà tó jẹ́ pé àárín ni wọ́n á ti lọ gbọ́ program yìí to the end so ẹ bá wa sọ iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan sí ká tó fún yín ní another slot of advert. ẹ ṣé mo dúpẹ́. Ọláìdé Fátáyọ̀ lórúkọ tèmi jẹ́ tí ìnagijẹ mi jẹ́ Ọláìdé Olóúnjẹkẹta. Mo máa ń ṣe ètò lórí àwọn ìkànnì ayélujára àti lórí rédíò náà Radio Vision so tẹ́ bá need MC tó ṣá prapra mo wà ń lé fún yín fún birthday shout out and surprise mo wà ń lé alágàjókò tún ṣe dáadáa ẹ pè mí fún jingle production ẹ fẹ́ ṣèpolówó ọjà abẹ́fẹ́ on any platform yálà radio tv àbí social media ẹ pè mí mo wà ń lé ṣé mo lè fi phone number mi lẹ̀. Definitely kó tó di pé drop phone number yẹn àti social media ń dùn ṣé tí àwọn èèyàn bá pè yín ṣe lè gbà wọ́n nímọ̀ràn. bẹ́ẹ̀ ni mo máa ń ara iṣẹ́ tí mo máa ń ṣe nìyẹn okay because a lot of people will be like they want to call you maybe they have wọ́n ti rìn láwọn ọ̀ràn tí ò tọ́ tí wọ́n fẹ́ ṣàtúnṣe tẹ́lómi ò mọ̀nà tó máa gbé gbà àbí bó ṣe máa ṣe so tó máa cancel. Oh wow that is fine so ẹ bá wa pé phone number yẹn àti social media and doing. Okay phone number mi lákọ̀ọ́kọ́ 08033 877 once again 08033 877 ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá pè mí bí n bá gbé ẹ ṣáà sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí mi ń dá yín lóhùn èmi ní pa ara mi èmi náà mọ́níjà ara mi ń gbé ń dá yín lóhùn ẹ lórí àwọn social media platforms tẹ́tí lè rí mi bá sọ̀rọ̀ Facebook Ọláìdé Olóúnjẹkẹta page àbọ̀ Ọláìdé Olóúnjẹkẹta lórí YouTube Instagram àti TikTok Ọláìdé Olóúnjẹkẹta ẹ lè rí mi bá sọ̀rọ̀ ń bẹ̀. Ọláìdé Olóúnjẹkẹta bẹ́ẹ̀ ni Olóúnjẹkẹta yẹn gangan ni. ẹni tó bá wo ẹ má sọ ìtumọ̀ oúnjẹ kẹta ẹni tó bá ti lọ wo láti bẹ̀rẹ̀ wọ́n ti sọ ìtumọ̀ olóúnjẹ kẹta síbẹ̀ ṣé phone number yín yẹn náà ni WhatsApp number yín. bẹ́ẹ̀ ni òun náà WhatsApp. Okay so till we meet again still your humble host Stephen Adekunle stay blessed.